sì jáde lẹ́nu mùsùlùmí ń pé ọ̀kan nú àwọn àgbà kèfèrí kú kó ṣe pé ni tí ń kírun ló wúrú ẹ̀ àwọn ò ní sọpọ́ máa ná léèyàn bẹ́yìn tí máa wí àmọ́ tó ń kálukú bá fẹnu ẹ̀ pa ló bá mi ó fi lé lọ́wọ́ àjíyàn ẹ máa rún kí bá nẹ́bì tí ń kí gangan nù kódà wọn a máa wẹ̀wù bá nẹ́bì tí ń wẹ̀wù ṣòkòtò wọn máa ń bọ̀ bá nẹ́bì tí ń bọ̀ wọn a máa jẹun bá nẹ́bì tí ń jẹun wọn a máa mumi bá nẹ́bì tí ń mumi àmọ́ wọn ò hùwà bá nẹ́bì tí ń hùwà sẹ́ni pé wọ́n gbé kan wọ́n jù kan lẹ̀ àmọ́ àwa onísúfí àwa ń kírun àárí kí tó bá nẹ́bì ṣe kí torí pé àwa kì í sànẹ́bì ẹ̀bùn tó sì gbà nẹ́bì kọ́ bà wá tẹkùnlá amọ́tàtàtùn làwọn ń ṣe ànẹ́bì ló lágbára tẹkùnlá akọ̀tùkọ̀ ti yí àwa ń kí bí ọlọ́run ṣe fún wa lágbára mọ́ àmú àwa mú ìwà tá nẹ́bì hù tí ayé fi gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ àwa fi kún tiwa a sọ pé ọmọ náà nìyí o àmẹ́yìn ń wà bí ìgbà tó ṣe páwọ̀ ọba yìí lálìjẹ́nnà ẹ bá àwa ní àlìjẹ́nnà àwa lásìsì pẹ́ yín torí pé ìrun nìkan lẹ́yìn ń kí bá nábì tí ń kí ẹ̀yin òwúwà bá nábì tí ń wù ú gbogbo ń jẹ́ Islam lágbà ńlá ayé bàbá ìmámù àgbà tìlú Ìlọrin tó ẹ pé kò síbi tí wọn ká wọn kì í ṣẹni táyé ọgbàgbé torí pé ọba tó dá wọn gbàgbé wọn torí pé gbogbo ìgbà làwọn náà fi rántí sí ọba wọn ni wọ́n sì ń jẹ èyí tó ṣẹlẹ̀ yìí bàbá wa lọ́la ọba ìlú Ìlọrin àwọn ni ó ṣẹlẹ̀ sí jù nítorí pé ọ̀kan gbòógì nínú tí bàbá ń wò ní bàbá wa ìmámù àgbà mo ń sọ mẹ́nìkan láàárọ̀ pé ẹ má jẹ́ ká fi ìjẹ́ ìmámù àgbà sírò ẹ̀ kọ́dà ẹ má jẹ́ ká fẹ́ bí sírò ẹ̀ ẹ má jẹ́ á fi ìran sírò ẹ̀ ẹ jẹ́ á fi ìdímá tí bàbá wa ìmámù àgbà ń ṣe fúnlẹ̀ alímì ni ẹ jẹ́ á fi sírò ẹ̀ bàbá wa ìmámù àgbà tán yányán sára nù léwu tó ṣe pé lẹ́yìn ọba tó dá wọn ò tún bẹ́ẹ̀ gbà pé nǹkan mi ń bẹ mọ́ ìgbàgbọ́ wọn wá dúró lérí ẹ̀ ọba mi ò wá disappoint wọn ìgbàgbọ́ tí wọ́n ní sínú ilé yẹn kò padà lẹ́yìn bàbá ló fi já sí pé bí bàbá wa Imam Basir tí wọ́n bá ṣe hin ọba wọn kì í ṣe hin wọ́n sọ fún wọn náà pàdúrà rẹ̀ ó gbà àmọ́ tí òjò gbà ni pé ọkàn méjì ló fi ń bá àfá rẹ̀ lò òní ó jẹ́ kó pé gbogbo oore tí wọ́n máa kàn ọ́ lọ́wọ́ wọ́n máa pín sí méjì ìdajì ni wọ́n máa pò fún wàhálà rẹ̀ ìdajì yòókù wọ́n máa dànù torí pé ó bá àfá rẹ̀ lò pẹ̀lú inú kan ọkàn kan bàbá wa ìmámù àgbà wọ́n lò pẹ̀lú àfá àgbà pẹ̀lú inú kan ọkàn kan ó bá pè yín nìkan àti kí gbogbo ayé ọmọ kí bàbá wọn lọ́la wọn bá lù lọ rí pé wọ́n kú àmúmọ́ra tí a fẹ́ ṣe wà sí níta rárá o ẹnìkankan ò ní wáàsí tí ó ṣe ń bí àlùbáríkà ṣẹ́wà alímì ni wọ́n fẹ́ kí gbogbo wọn jẹ torí pé bàbá wa tá a wá jòkó ti gangan ọba ìmámù àgbà àwọn gangan wáàsí ni wọ́n ká tó wá sọ pé ikú tó pa wọ́n ajagbè sàlámì àràfúnà kí ló wí. àràfúnà lè máa ń bá ya àti ìdúnà ṣàkí màtá ya àti ìmọ̀nà lóbi sáàjẹ̀ yìí náà. فليس لهذه الدنيا بقاء نحاسب كل ما فيها فعلنا عرفنا الموت يأتي
kò sẹ́ni tí ó gbà pé ikú ń bẹ o kò sẹ́ni tí ó gbà pé ikú ń bẹ a máa ṣàdúrà pé Ọlọ́run jẹ́ mi wọ́n gùn ó lè gùn ó sì lè mọ́ gùn àmọ́ kí ni ikú ká mọ́ ọ lọ́wọ́ gan-an ní pọ́ìntì. àwọn fúnra ní bàwùgbà yá àti ìhùn ṣàkín. Ọlọ́run jẹ́ ọgbẹ́ àwọn ìwò ni a fi ń dunra wa nú ni ẹni tí ò ní lówó rárá ń bẹ tó yẹ pé yóò tọrọ jẹ tí ó fi kú ni. àwọn fúnra ní bàwùgbà yá àti ìhùn ṣàkín. Ọlọ́run fọmọ rẹ kárí gbogbo wa a fi ń dun àwọn tí ò bímọ nú ni gbogbo wa ká bí àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n sì lọ bẹ́ẹ̀. àwọn fúnra ní bàwùgbà yá àti ìhùn ṣàkín. Gbogbo wa lálọ́ Mọ́kà gbogbo wa ò lè lọ à ń tara wa ni. yá àti ìhùn ṣàkín. Gbogbo wa lẹ́kùn mọ́tò gbogbo wa ò lè gún ọkà yìí pé tẹ́ bá dájú kẹ́nìkan pé òní ní mọ́tò ìwọ ni ó mú lọ́ta. Kí ló wí? Ọkùnrin lè máa ń ta yà á ti ìdùn ẹ̀ṣẹ́kì. Bàtà yà á ti nígbà náà lọ́bìsà jẹ̀hìnà. Èyí tí ara wa ò ní gbà tó ìṣepọ̀ òun lòdodo ni pé gbogbo wa lápù. Tẹ́nìkan bá wá wú ọdún kù tó ní ó kú lọ́wọ́ àbínú sóò ní kú ni. Ṣé bọ́ rán ọ létí ni ọwà ìyàrí ọ̀nà ọ̀tá mi ní kọ́dọ̀ ó ti wá wo mi sùsùn ọ wá ní ikú ṣebí kò fi ọ̀la kún tó bá tiẹ̀ tún sọ pé ọ̀la náà ni kọ́dà bọ́ jẹ́ gbẹ̀rún ọdún yóò kọ́ ọ̀la náà ni. Àwọn kúndà ní mọ́tà yà á ti túnà ṣákí. Bàbá yà á ti nígbà náà lóbìsà jẹ̀hìnà. Ọdẹ gbogbo wa lójú pa kú a mọ̀ pé bàbá wa Imam Basiru kú ṣùgbọ́n àmọ́ pásìkò tí ó jẹ́ ni ní tìtorí iṣẹ́ wọn àti ìwà wọn àtẹ̀sìn wọn. Bàbá yà á ti nígbà náà lóbìsà jẹ̀hìnà. Bàbá ìsàdí aláṣì dúnìyà bàbá òun. Nùhásíbù kúnnà máa fi hà fàálìnà. Àgbọ́yé tí mo fi ọgbọ́yé lónìí ni pé bí àwọn Imam Basiru ti dáa tó bí wọ́n ti dáa tó àwọn ń tọ́ wọ́n lọ́wọ́ bàbá àwọn ń tọ́ wọ́n lọ́dọ̀ àwọn àfáà àkọ́kọ́ ń tọ́ wọ́n lọ́dọ̀ àwọn àfáà lónìí ìmọ̀ ní kálukú ń polo ààrẹ ni tí ó polo bẹ̀rù Ọlọ́run mọ́ bàbá mi fi ìbẹ̀rù Ọlọ́run ó fi kún ìmọ̀ bàbá Imam Basiru tó bá súnmọ́ wọn ọmọ mọ̀ pé gbogbo tí wọ́n ń ṣe ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n ti ń ṣe wọ́n kìí kàn ṣe nǹkan jà ò bẹ̀rù Ọlọ́run wọ́n kéwù lọ́pọ̀ bàbá Imam Basiru wọ́n láàánú àánú wọn ọ̀dọ̀ yẹn àfáà ni ò ti yẹ káàánú wọn àánú tó ń wọ́n lọ́dọ̀ yìí ẹ̀fẹ́ ṣàánú ọmọ ọlọ́mọ afọmọ yìí nìkan ó súnmọ́ kọ́ ọmọ yẹn ọmọ rà nù o. Bàbá ìfúnni àásì ìjọnìyà bàbá ọmọ àásìbù kúnlẹ̀ máa fi hà fàálìnà. Gbogbo tí bàbá wa Imam àgbà ní wọ́n fi ṣàánú ni ọ̀kan nú àwọn ọ̀kẹ́ Ọlọ́run wọn lájọ wà nínú mọ́tò òun àtàbọ̀ láti airport wọ́n láǹfààní kí wọ́n yàn mí sínú àwọn tí ó bá official mọ́tò kúrò ní airport láti ní tamak bàbá Imam mọ̀lẹ́ Tòràkí bàbá mufti bàbá Imam ọ̀fà ẹni tó wá sojú gọ́fúnà wọ́n láǹfààní pé wọ́n ní kémi náà wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ arábìnrin yẹn wá ń sọ̀rọ̀ gbogbo wa la sunkún bàbá ó ní káì ó ní kò sí irú bàbá mi ó ní bàbá mi tí wọ́n gbé oore dé tí
tí bàbá mi wá sọ pé ẹ̀yin ọmọ mi ẹ farabalẹ̀ ẹ já fún àwọn tíyà rẹ̀ ń jẹ ẹ já fún àwọn ará àta omi ń bọ̀ ajá Mariam ní sọ bẹ́ẹ̀ ó ní bàbá mi ò ní ẹ farabalẹ̀ ẹ já fún àwọn ará àta ẹ já fún àwọn ará àta ẹ já fún àwọn ará àta omi ń bọ̀ gbogbo oore tí wọ́n fún wọ ìwọ ò fún ẹbí yín ní nǹkan kan gbogbo oore tó dọ́dọ̀ rẹ ó fi ṣàánú ẹbí ó fi ṣàánú ará àwọn ọmọ rẹ nìkan ló ń pín fún tó o bá pín oore fún ọmọ rẹ tó bá mi ò bá pín oore fún wọn kọ́. ọ̀la ìsọ̀lẹ̀ ha fi ìdùnnú yá bàbá نحاسب كل ما فيها فعلنا. gbogbo ẹni ó bá fi ìbẹ̀rù Ọlọ́run lọ ayé bẹ́yìn wọn ti rí lẹ́yìn bàbá rí gbogbo ẹni ó bá fi àánú lọ ayé bí ẹ̀yìn wọn ti rí ní ẹ̀yìn bàbá rí. ẹlẹ́kẹta bàbá ìmáàmù àgbà wọ́n wá ní àdéhùn tí bàbá bá sọ pé ìwà bí kọmọ rẹ wọ́n wà náà nù ìwà bí wòlímọ̀ rẹ wọ́n wà náà nù ìwà bí nìká rẹ wọ́n wà náà nù tó bá fèsì tí bàbá ọba ti wá dùn ẹnìkan nú kéè Ọlọ́run ní ọ̀yọ̀ǹda 2014 tàbẹ́sẹ̀ ìyàwó ọmọ àwọn bàbá wa wọ́n wá sọ fún bàbá ánìkàlá ọmọ yín yóò ṣe wòlímọ̀ wọ́n ní pé òmò aṣọ wọ́n ní bàbá alẹ́ kọ̀rọ̀ wọ́n ní wọ́n sì ní wòlímọ̀ ǹjọ́ náà wọ́n ní bàbá Kùdùsì ní wòlímọ̀ ǹjọ́ náà wọ́n ní Shoibul Bayan báwo láti wá ṣe báyìí a sì kọ́kọ́ lọ́nà méjì ká tó wálé kọ̀rọ̀ Shoibul Bayan ọmọ mi dáadáa sí ni ọ́ àmọ́ bá ti ṣe ẹ má lè retí wa nígbà tó kú ọlá wọ́n wá wá mo tó wá rán wọn létí wọ́n ní ìgbàgbé bá ti ṣe ni pé sọ lè sọ fún àwọn jàmọ́ rẹ kí wọ́n dé ní aago mẹ́wàá ní mẹ́wàá sí pàápàá mẹ́wàá sí pàápàá mẹ́wàá sí pàápàá. mo ní pẹ̀lú ògùn Ọlọ́run aago mẹ́wàá náà ni wọ́n dé àtàgò mẹ́sàn-án láti jòkó tàbí retí wọn wọ́n dé wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe àwọn èèyàn ń kàn wọn lójú wọn ò sì kánjú nígbà táwọn ṣe táwọn jáde síta wọ́n ti wá àwọn ọmọ ti gbé mọ́tò wọn wá wọ́n ní ìní wọ mọ́tò wọ́n wá fà mí lọ́wọ́ báyìí wọ́n ní àwọn àjọ dé ọ̀dọ̀ àfáǹkọ̀rọ̀ ìjẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀dọ̀ ọwọ́ ọmọ wọn ní tí ń bọ̀ wọ́n fà mí lọ́wọ́ báyìí àwa rìn láti ilé wa lókè àpò gbogbo kálukú wa tẹ̀lé wọn títí àbídélé kọ̀rọ̀ èrí ẹ̀pá àárọ̀ láti wòlímọ̀ nígbà tó da lẹ́yìn rí oorun sùn mọ́júmọ́ fún ìdùnnú pé èmi tani mí tí bàbá tó gbé adúrú àpọ́nlé yìí fún mi bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n ń ṣe ṣérú ẹni bẹ́ẹ̀ ṣé yóò kú pàbùkù ṣérú ẹni bẹ́ẹ̀ ṣé yóò lo ayé àbùkù ẹ̀yin náà mọ kéwu o kọ́dà lè sọ pé ẹ mọ kéwu bí mo má gbà lọ bẹ́ẹ̀ ni àmì èèyàn mélòó lẹ ta àpọ́nlé tẹ́ ní fún bẹ́ẹ̀ ṣe tó lẹ̀ ṣe ka àwọn èèyàn lábùkù bẹ́ẹ̀ ti tó lẹ̀ ṣe ń yẹ̀yẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ti tó lẹ̀ ṣe ń já àwọn èèyàn wálẹ̀ tọ́mọ yín bá ga yọ jàbọ́ lọ́la. ọ̀la ìsọ̀lẹ̀ ha fi ìdùnnú yá bàbá نحاسب كل ما فيها فعلنا. kì í ṣe wáàsí kan tó lágbára nídìí bí o bàbá gangan la fẹ́ máa wò àwọn gangan ní kálukú fẹ́ máa mú wáàsí lára wọn bàbá wa jẹ́ tọrẹtọrẹ ó rí pé tó bá fi èsì gbogbo ní tí ń kà fún ọ yìí àwọn ìwà bẹ́ẹ̀bì gangan ní ń kà fún ọ lára wọn o.
bàbá jẹ́ tọrẹtọrẹ bàbá gbanlẹ̀ kọ̀rọ̀ àwa máa ń wábẹ̀ wọn dáadáa ló jẹ́ kí n mọ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí o àti aago 6 àdájí lẹ́yìn àsùbá ló ń kálukú ti mọ̀ tò àwọn táwa gbowó àtọkùnrin àtobìnrin àtọmẹ́kẹ́ àtàgbàlagbà àtàwọn ìyá arúgbó kálukú ọmọ gbà á kálukú ọmọ wa ṣàdúrà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ojú ẹ̀ wá kán bàbá ń bi àdúrà bí wọ́n ṣe fún ọ ojú òní kán wọn tí wọ́n bá ṣe fatia wọ̀dọ̀ ayọ̀tàkùn sí yù ẹ̀ láyé ayé láò ó tún wá ní tùǹjì náà ọ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀sì ké bí wọ́n ń sáré àwọn ò ní sáré wọ́n ké ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa wá há owó fún kálukú èyí tó wá lágbára jù ni pé àwọn táwọn wà wúra wa pé ó yẹ ká fún wọn lówó tàbá wá mítìnì tàgbé mítìnì mọ́jílísù wa àbọ̀rọ̀ kan ṣẹlẹ̀ wọ́n ní ẹ pé àwọn ọmọ mi wá bá ti kéré mọ̀ yìí sọmọ pé ọmọ kéèsì ni wá lọ́dọ̀ tiẹ̀ dì sí bàbá òtò ránṣẹ́ sí wa nílòkó àti ìdàgbà lójú rẹ̀ náà ọbẹ̀ kéè náà sì ní aláwọn ọmọ wọn bàbá ránṣẹ́ sí gbogbo wa nípa ọ̀rọ̀ báyìí ní ṣẹlẹ̀ kí la fẹ́ ṣe sí àwa ṣe mítìnì tàbá wa ṣe mítìnì tán bàbá ó pe tẹ̀mím má ti pe tẹ̀mím owó ń bọ̀ nù wọ́n gbé kalẹ̀ bọ́ndù báyìí ni warakatayn 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 1000 pásù méjì wọ́n gbé kalẹ̀ wọ́n ni máa fẹ́ ní kọ̀ọ̀kan ní méjì bó sì ṣe náà ni warakatayn warakatayn warakatayn. dákun sọ́mọ̀ pé bàbá tí ń pàájọ ní kèrí bí náà sídò ní wọ́n kó pa wọ́n náà ní ọmọ àdìjá náà ẹni máa padà sí ibú aláàjì yìí sì ń kówó pamọ́ náà ní àwọn náà kù ń jọ kan báwọn ọmọ wọn bá wá jogún owó òun ò tún ní fi ṣe rere bàbá pàdé mi níbi wá sí lọ́dún kan wọ́n sì fún mi ní 200,000 ọ̀rọ̀ tí ń sọ yìí ó ti pé ọdún tó pọ̀ jẹ̀fà tẹ́ẹ̀dábìlà àwọn ọmọ wọn kan ní wọ́n ń ṣe ẹgbẹ́ àwọn tí wọ́n á pè mí bí ọdún 3 tí ìrí mo lù ú wọn wá wọ́n tó wá pè mí àsọjọ́ síjọ́ ọbọ̀ síjọ́ ìwọ́de àfàǹdá àwa wà ní ilé ọba wọ́n má pè mí pé àwọn ti wà ní bíbó nà àwọn wà ń wọ́de wọ́n bá ní àwọn bàbá ìmáàmù ń bẹ́ ń jòkó wọ́n bá dìde mọ́tò ẹ̀yin jàmáà ẹni tí ọba bá mi lọ wá sí kọ́ka lọ ẹni tí ọba lọ àmọ̀ bára wa ń lé wọ́n ní àbá ìmáàmù ń bẹ́ ń bí yíká lọ yìí wàláhì àwọn tí wọ́n ń bẹ́ wà sí ìrọ̀pá apógún bàbá sì jòkó pé ogún wàláhì wọ́n wá jòkó wọ́n á dúró bẹ̀ mọ́ wá sí wá sí bàtú mo ṣe wá sí tán mọ́ wá sàdúrà mọ́ á nítọ̀ bá ti mọ̀ yìí náà gbogbo kálukú ní wọ́n mọ̀ wà dúrà wá o bàbá wa ní kí mo máìkì wá wọ́n ní mo nígbàgbọ́ pé àdúrà tí àfáà yìí ṣe fún àdúgbò wa yìí àdúrà tí ó gbà ní wọ́n ní àmọ́ mo wo iye àwa tí a wà ń bì tálíkà ọlọ́run ní gbogbo wa bẹ́yàn ọba sì sanwó àdúrà ìgbà torí pé ìyẹ́ àdúrà sàárà ni wọ́n ní tí wọ́n á ṣe ni pé wọ́n ní mo gbọ́ pé wọ́n dákọ̀ pa báràjẹ wọ́n ní bẹ́ẹ̀ ń bì wọ́n bá níbẹ̀ ni wọ́n lóhun dà wọ́n tọ̀ wọ́n máa ń sáré wà látẹ̀yìn wọ́n ní àwùdà Allahu akbar ní máa padà sí ibú wọ́n ní tó bá di lọ́la lágo 8 wọ́n ní kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ sọ fún báràjẹ pé kó fún ọ ní 100,000 sọ ọmọdé afá yìí tó bá ti gbà tán kó mú lọ bẹ̀ kó máa jẹ́ owó àdúrà gbogbo àdúgbò yìí tó ṣe ó ti gbọ́n kankan o ọmọ pé ní tí ń wú yìí tí ọ̀rọ̀ ọ̀run pápá rẹ láti ṣe ní o.
máìkì fún mi padà wọ́n bá tún ṣàdúrà fún ọmọ ní bàbá ìfì ó kọ yín ṣàdúrà fún ajibaraje torí pé n tẹ́ ní kí wọ́n ṣe yìí tí ọba ti máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò ní rọrùn kẹ́ ní kankan lọ ọ̀dọ̀ rẹ̀ kí wọ́n lè gbowó yín ṣàdúrà fún baraje náà ọba ṣàdúrà ọba tún ní pa tó bá di ní aago 8 ni sọ fún baraje pé kó fún ọ ní 200,000 kí 100,000 kọ́ máa jẹ́ owó àdúrà tiẹ̀ kí 100,000 kọ́ máa jẹ́ owó àdúrà gbogbo wa kọ́ gbọ́dọ̀ ju aago 8 lọ o kó sì lè kó pápá yìí ọba tún gbé máìkì fún mi àbá ń ṣàdúrà nígbà tá a ṣàdúrà tán ọwọ́ akúkàṣe rábà náà àfẹ́ bàbá ti rán àfáà yìí pé kí wọ́n lè gbé 200,000 wá lé ọwọ́ múra tí wọ́n ṣe rábà náà ọba àsáfà ti gbowó fún wọn ọba nítọ̀ Shoibul Bayan ànúkànlá wọ́n ní ẹ̀mí mi ń sọ pé ọ̀la mi ti pẹ́ jù fún gbígbàdúrà irú àdúrà ńláńlá àdúrà olówó iyebíye tó ṣe fún wa yìí kọ́wọ́ ṣe pọ̀ là ní ká tó sanwó ẹ̀mí mi ò gbé wọ́n wá tó àwa yìí pé nítọ̀ sọ pé mo yá baraje ní 200,000 àmọ́ tó bá ti di láago 8 lọ́la kọ́ gba 200,000 náà kọ́ wá gbé fún mi sáfà tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ṣé bàbá yín lè ṣe bẹ́ẹ̀ wọ́n kàn ń pa á jọ ní fẹ́ni tí ó na wọn yọ tọ́lọ́hún kò ń bẹ́ẹ̀ báyìí ni bàbá wa Imam ṣe ń ṣe wọ́n wà nípò kónkálukú ọmọ fún wọn kódà kí wọ́n má sọ pé tẹnìkan kéré tẹnìkan pọ̀ bí wọ́n tí wọ́n ń gbà áhùn bẹ́ẹ̀ ni wọ́n ná àti nílẹ̀ tí wọ́n ná yẹn bàbá ná lẹ́ẹ̀dọ́jú òní kó lè rí bí tí ń yìí ni. ọ̀nà ìsọ̀nì ẹ̀yà sì yí dùn níyà bàkọ́ ọ̀yà sì bùkún nàbà fi àbàyìnà. èyí ò ní ṣe bí wọ́n ti ń ṣe yìí kẹ́yìn irú ẹni bí ọmọ dáa afáàní mọ̀lẹ́kádìrí ni a wà ní òde àfáàzánà àtàtà bí ọdún mélòó kan sísìn lọ́dún yìí náà ni bàbá ní Imam ní orí bí àfáà yìí ṣe orí bó ṣe kàsídà bí ṣe ń kì mí ni bá ń dunnú àfáàmọ́ ní 500,000 kálukú máa ń fi sí on 200,000 pẹ̀lú 100,000 oní 50 àfá inú àfá àdùn ọmọ tó fẹ́ pè mọ́ àmọ́ wá wù báyìí pé irú bàbá wo ní bàbá mọ́ dìídì wọ́n ò ránṣẹ́ sáfà yìí pé mo fẹ́ lọ òde kan níbi báyìí lọ́la ó ti fẹ́ kínú àwọn tó ń dùn wàláì wọ́n sọ sáfà yìí tẹ̀lé mi kọ́ pàdé mi ń bẹ̀ kò sì kówó lọ́wọ́ afẹ́ lọ dùn àwọn tó ń nù ni ọ̀dọ̀ àbá ni mo ti rí tí wọ́n lò dé tí wọ́n tún wá gbé owó fáwọn wòlímọ̀ ẹ̀ńtẹ́dì rẹ̀ bá fẹ́ sọ tí ó gbà fún kọ́ wá mọ mọ́díwù ṣe àfi kí wọ́n mọ̀ gbọ́ kọ́ dákọ̀ ànábì ló jẹ́ ń sọ fún ọ pé ikú irú wọn gangan ni wá sí ọ pé báyìí làwa tí gbogbo wa bá lè ṣe bójú kálukú ṣe dá ẹyin rẹ̀ ọ́ dáa jù bẹ́ẹ̀ lọ tí bàbá ti wá kú wọn ò ṣe discreet ni wọ́n ń pè yàbí bàbá ò ṣe ìyàtọ̀ láàrin àwọn àfáà bí tí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ sínú bàbá tó lágbẹ̀rú gbogbo wọn ni bàbá pè láfa wọn gbogbo wọn ni bàbá pè láfa wọn báwa tá a jọmọ bàbá àgbàdùnmọ́ bá débẹ̀ ó ní àwọn àfáà wa bí mọ̀rkàsí dé náà àwọn àfáà wa dé àwọn àfáà wa kò sí ẹni tó dé bí àwọn bàbá wa lágbàjì dé àwọn àfáà wa bí bàbá wọn bá wá lọ tí wọ́n bá bọ̀ wọ́n wá darí sí sàkámọ̀ kéye tó bí bàbá ìmọ̀mọ́ àgbà ti tóun kó tún máa wá tọ́ka pé àfáà sàkámọ̀ kò síbi tí bàbá wọn wà wọ́n fẹ́ kí bàbá wa ní sàkámọ̀ lónìí wọ́n fẹ́ kí wọ́n wà ń bẹ̀ wọ́n ní àwọn àfáà mi
kéwú mélòó ni wọ́n ti ké tó ti yọ ọkọ̀ àfá rẹ̀ kó nu ọkọ̀ rẹ̀ iná ni òní jọ gabọ̀rọ̀ ìwọ́n ríra rẹ̀ kó ti mọ kéwú jàfá rẹ̀ lọ ó ti lókìkí jàfá rẹ̀ lọ ó ti dáa fún ọ ju àfá rẹ̀ lọ àbí ju ọ̀gá rẹ̀ lọ ló fi ń rú ké wọ́n padà sọ̀kalẹ̀ bàbá wa yìí inú ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ lára kú wọn nu bí wọ́n ti wá tó yìí bí wọ́n ti ṣe tó yìí ká wá sọ pé ikú yìí padà mú wọn lọ ayyuhal insan. ayyuhal insanu maza tajtahid aw aitan khayra aw sharra tajid kullama ta'malu yabqa zikruhu wattaqillaha idha shi'ta al-khalaq. bẹ́ẹ̀ni. ayyuhal insanu maza taksudu harrama Allahu ala al-insi hasad la tu'akid لا تباكد أحدا هذه صفات تمنع الرشاد. الإنسان ما ستجتهد على هذه رب الله الصمد أتعين لباطل بباطله أتدور الناس بخلق الفساد. أيها الإنسان jẹ́ kí sẹ́rífù náà yìí ó ti wà nínú òun náà jáná sí rí nílé bàbá Imam àgbà. أيها الإنسان ماذا تجتهد. gbogbo kéwú tó ké gbogbo òwe tó kà gbogbo ọlá tó ní torí kí ló fi ń wà gan kí ló fẹ́ fi ṣe tó bá tẹ̀ ọ́ lọ́wọ́ tán. ماذا تجتهد. kí ni pípí arẹ́sàn rẹ fáwọn tí ń bọ̀ lẹ́yìn lérí ẹ̀. أرأيت الخير أم شر تجد. ọbẹ̀ fi ṣe rere ní abá ọbẹ̀ fi ṣàbúrú abá àwọn ọlọ́pàá ẹ̀wà ní láti pàkátà ẹ wo iye èèyàn tá a kàn láti bí dé pàkátà tí bàbá wa fi fà wọ́n látọ̀hún pé mọ̀ bọ̀ tá a bá ti wá rí bàbá ọlọ́pàá ẹ̀wà gbogbo wọn ti gbà pé àbá Imam àgbàlá rí sọmọ kó wọn sọ pé léyè sọmọ àdúgbò wa á sì sóore fún eléyè sọmọ ilé wa á sì sóore fún eléyè ẹsẹ̀ bí wa á sì sóore fún ọ gbogbo àwọn tó jìnnà ò ní pín oore kọmọ tiẹ̀ náà. كل ما تعمل يبقى ذكره واتق الله إذا شئت الخلق. كل ما kí ló wí. كل ما تعمل يبقى ذكره. ìtumọ̀ bí ó yọ ni pé gbogbo ń tọ́ ọba ṣe láyé. يبقى ذكره. ayé ọmọ sọ o ìrántí ń tọ́ ọba ṣe ayé ọmọ sọ gbogbo ń tí ń jẹ́ mùsùlùmí à ní gbàgbé bàbá wa Imam àgbà láyé láyé. يبقى ذكره. gbogbo ń tí ń jẹ́ Kwara State à ní gbàgbé bàbá wa Imam àgbà láyé láyé. يبقى ذكره. gbogbo ń tí ń jókè mọ̀lẹ́ à lè gbàgbé bàbá wa Imam àgbà láyé láyé. يبقى ذكره. gbogbo ń tí ń jẹ́ ààfin à lè gbàgbé bàbá wa Imam àgbà láyé láyé. يبقى ذكره. ọ̀dà gbogbo ń tí ń jẹ́ Nàìjíríà ò lè gbàgbé wọn. يبقى ذكره. gbogbo ayé ò lè gbàgbé wọn. كل ما تعمل يبقى ذكره. gbogbo ń tí ń jẹ́ Islam ẹgbà ńlá ayé bàbá Ìmámù àgbà tìlú Ìlọrin tó yẹ pé kò síbi tí wọn ká mọ́kà ọdún bíi mẹ́ta sísìn àwọn àwọn ẹlájọ lọ bàbá àwọn lárúbáwọ̀ tó máa wá wò wọ́n báyìí bàbá ń sọlá wọ́n ń sọlá bí ìgbà tá a wà nílé nípa gbogbo wọn wà tẹ̀lé wọn nínú iná ẹsẹ̀hùn wọn kì í ṣẹni táyọ̀ gbàgbé torí pé ọba tó dá wọn gbàgbé wọn torí pé gbogbo ìgbà làwọn náà fi rántí iṣẹ́ ọba wọn ni wọ́n sì ń jẹ parí ẹ̀. wattaqillah idha ji'ta al-khalaq. tọba fẹ́ máa bẹ lọ gbére wattaqillah fi bẹ̀rù Ọlọ́run láyé kí ó sì jáde lẹ́nu mùsùlùmí ń pé ọ̀kan nú àwọn àgbà kèfèrí kú kó ṣe pé ni tí ń kírun ló wúrú ẹ̀ àwọn ò ní sọpọ́ máa ná léèyàn bẹ́yìn tí máa wí
àmọ́ tó ń kálukú bá fẹnu ẹ̀ pa ló bá mi ó fi lé lọ́wọ́. wàtẹ́kì lọ́wọ́ ìsáṣí ìtàlùkọ́lá ojú ní ìsànù. dákun pariwo ọlọ́fẹ́ ọ̀la. takisudu masa takisudu Naam. masa takisudu. Má bọ̀ sàlámì dá. ìrọ̀bìnrin ìsọ̀mẹ́tì. ẹtù ìmọ̀lẹ́ bá ti là bírí bá ti rí. dákun pariwo ọlọ́fẹ́ Allahu akbaru. ayọ̀ alẹ́ nsá. dákun farabalẹ̀ masa takisudu. ìwà àfà kí lè rò rẹ tó fẹ́ fi ṣe tọ́lọ́hun ní àbọ̀ fẹ́ fi báyé jẹ́. masa takisudu. sẹ́rí aná Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin bàbá wa tẹ́ kọ́ wa kéwìlẹ̀ wà yìí lẹ́jọ̀kọ́ yìí anábì sọ̀rọ̀ méjì tó fi tọ́ wa sí ọ̀nà. anábì ní sọ̀lú kàmára ètò mú ní òṣọ́lá ọ̀rọ̀ kanu anábì ló wí o. ó tún wá sọ ọ̀rọ̀ míì ó ní bo istu libuta mímọ makarimal akhlaqi. lórí anábì ní ẹ̀yin èèyàn mi ẹ gbìyànjú kẹ́ ẹ máa kírun bẹ́ẹ̀ni anábì ti ń kí sẹ́wọ̀n fún anábì ló wí. ó tún wá ní èmi anábì tẹ́ ẹ rí yìí o. bu'istu libuta mímọ makarimal akhlaqi. agbẹ́mi dìde pé kí n wá kọ́ ayé lẹ́kọ̀ọ́ wà sẹ́tìrì báwọn nítorí ká nábì owí bẹ́ẹ̀ ni pé innal ladina amanu wa amilu solihati. innal ladina amanu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. innal ladina amanu wa amilu solihati kanat lahum jannatul firdawsi nuzula. ọ̀rọ̀ ọlọ́run ni lànàbì fi gbé ọ̀rọ̀ kalẹ̀. àwọn jàmáà wa kan àwọn wa mú odidi kan wọ́n tu odidi kan nù. àwọn mú sọ̀lú kàmá. àìtùmúni kùsàlì. àjíyàn ẹ máa rún kí bá nàbì ti ń kí gangan nù. kódà wọn a máa wẹ̀wù bá nàbì ti ń wẹ̀wù. ṣòkòtò wọn máa ń bọ̀ bá nàbì ti ń bọ̀. wọn a máa jẹun bá nàbì ti ń jẹun. wọn a máa mú mi bá nàbì tí ń mú mi àmọ́ wọn ò hùwà bá nàbì tí ń hùwà. sẹ́ni pé wọ́n gbé kan wọ́n jù kan lẹ̀ àmọ́ àwa onísúfí àwa ń kírun àárí kí tó bá nàbì ṣe ń kí torí pé àwa kì í sànàbì ẹ̀bùn tó sì gbà nàbì kọ́ bà wá. tẹkùnlá amọ́tàtàtùn làwọn ń ṣe ànábì ló lágbára tẹkùnlá akọ̀tùkọ̀ ti yí. àwọn ń kí bí ọlọ́run ṣe fún wa lágbára mọ́ àmú. àwọn mú ìwà tá ànábì hù tí ayé fi gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ àwa fi kún tiwa. a sọ pé ọmọ náà nìyí o àmẹ́yìn ń hùwà bí ìgbà tó ṣe páwọ̀ ọba ayé ládìjẹ́ náà ẹ bá àwa ní àlìjẹ́nà àwa lásìsì pẹ̀yìn torí pé ìrun nìkan lẹ́yìn ń kí bá nábì tí ń kí ẹ̀yin òwúwà bá nábì tí ń wù ú. ìwọ ọmọnìyàn kí ni àníyàn rẹ pẹ̀lú ọmọnìkejì rẹ. ọba mi ní ẹ má pẹ̀gàn ara yín mọ́ ń bọ̀ kí lẹ́yìn àfa ń pẹ̀gàn ara yín sí. gbogbo àfa àti ń pẹ̀gàn àfa ẹgbẹ́ rẹ̀ kò ní kú rẹ̀ bí ìmọ̀ má gbà. kí ni ń wí nísìnyí ìdí ń wí ìwúsẹ́ wọlé wí. gbogbo ń tẹ̀yàn bá kọ ni wọ́n rí atọ́wù ń bẹ ayé tiẹ̀ gan atọ́wù ni. nǹkan kan dá lójú rẹ̀ rí wọ́n fẹ́ ká mẹ́kọ̀ọ́ lára àbáyé mọ́ máa gbà tó bá wà lóde tọmọ kan bá wá ké Kùránì tí ọ̀wá rí tí ó ṣe àwọn atọ́wù àbí tẹ́rù ń bà tí ń sunkún àbótún wa pọ̀nlé wọ́n tún wá ní ẹfun lówó ọmọ yóò ní lọ pẹ̀lú ìbànújẹ́ sáfà náà là ń ṣe yìí tí
ṣé bẹ́ẹ̀ tí ni wọ́n sàpá làwọn ṣe yìí tá ń pẹ́ gan ara wa tá ń bínú ara wa tá ń bàtàrà wa jẹ́ lọ́kànkán àti níkọ̀kọ̀ ó níwà sí mi tó ṣe àbí kó bú àfẹ́ ẹgbẹ́ rẹ̀ ó níwà sí mi tó ṣe àbí kó ṣépè láfẹ́ ẹgbẹ́ rẹ̀ ó níwà sí mi tó ṣe àbí kó yẹ̀yẹ́ àfẹ́ ẹgbẹ́ rẹ̀ tó o bá yẹ̀yẹ́ kó tó kú àwọn ọmọ rẹ̀ ó yẹ̀yẹ́. لا تباكي أحدا هذه صفات وبناء الرشاد. mo fẹ́ kọ́ ọjọ́ bàbá wa ìmáàmù àgbà torí pé àwọn ju ànábì pẹ̀lú kí ni. لا تحاكد. àkórí ọ̀rọ̀ mi gangan nu o lákìlọ̀ wí. لا تحاكد. onímẹ́ni. لا تباكي أحدا هذه صفات وبناء الرشاد. nǹkan méjì yìí ni o lè jìnnà sí tó bá fẹ́ káyé rẹ̀ ó dáa tó sì fẹ́ kọ́rùn rẹ̀ ó dáa tó fẹ́ jẹ́ kù fọmọ àkọ́kọ́ ni pé látò ákíd. látò ákíd. má ní àdìsọ́kàn ọmọ nìkejì rẹ mọ́ kí ló dé tó fẹ́ káyé ẹnìkan bàjẹ́ káyé ẹnìkan bàjẹ́ ò lè tún ayé tiẹ̀ sí. látò ákíd. ó ti dì í mọ́kàn látọdún kan olóòní sọ̀rọ̀ sí mọ́ wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń jà tí wọ́n ní ẹjọ́ tán tẹ́lẹ̀ ò ní tán ẹ tán ń jọ kan o. látò ákíd. gbogbo ẹ̀yin àfáà lọrin ìsọpáyàfi tí bàbá wọn bá lù lọrin parí ìjà fún yín tì mọ́mọ́ àgbà parí ìjà fún yín tì mọ́mọ́lé parí ìjà fún yín tì mọ́mú gàmbàrí parí ìjà fún yín tì ajánásì sọ́ọ̀tì gbogbo àwọn àyímọ̀ lọrin sọ́ọ̀tì ẹni ò ní tán bàbá tí ń ṣe tiẹ̀ tí wọ́n ń bẹ̀ tí ń gbà tí ń tán òun lọ tán yìí o ẹ̀rọ tí gbẹ̀yìn náà tán jọ kan. látò ákíd. látò ákíd àhàdá. látò ákíd. látò ákíd. gbogbo ẹni ọ̀sẹ̀ ọ̀tọ̀ ní òní tán wọ́n láti bàbá ìmọ̀mọ́ àgbà ìjọ tán. látò ákíd. tó àjọ kan ní ọba wu ọlọ́run ní gbé oore rẹ̀ sí ọba ti gbé síbẹ̀ gbáà ó kú oore lọ́dọ̀ rẹ̀ tí ó gbé sọ́dọ̀ tiẹ̀ náà ntọ́pọ̀ jantirẹ́rẹ́ wọ́n ní àdìọ́kàn mọ́ àdìọ́kàn tọ́pọ̀lọpọ̀ èèyàn àfáà nínú ilé yìí fi ń da oró látọ̀ ákíd. látò ákíd. ẹ̀yin olówó Ìlọrin ẹ̀yin gbajúmọ̀ ẹ̀yin ọlọ́lá Ìlọrin mẹ́sẹ̀jì yín nu látọ̀ ákíd. látò ákíd. kí ló dé tẹ̀ ń bára yín ṣọ̀tá. látò ákíd. ẹ lè parí ìjà o ẹ lè ṣọ̀kan kẹsọ̀kan lórí ó fi bọ́ sọ́wọ́ yín yóò yí ọba yìí tí ọba yí ọ tẹ́lẹ̀ kò sẹ́ni tó yọ̀ wà lọ́dọ̀ rẹ̀ tí ó bẹ gbé fọ́tà rẹ̀ jọ́tọ̀ orí ń bẹ lọ́wọ́ tiẹ̀ sọ́tà rẹ̀ ló gbé fún àmọ́ tọ́ tẹ́ ẹ bá ti rẹ́ ẹ̀yin lẹ́jọ́ ṣe mítìnì ìtaníká fún nínú wa àmọ́ ń bá yẹn sọ̀tá oníkógbóore fún ọ orí àlá ti ṣètò ń gbé wọn náà ò lè ṣe rẹ̀ látọ̀ ákídí. látò ákíd. ẹ má dàdí ọkàn fúnra yín mọ́ nítorí ẹ bá jọ dù ẹni ọwọ́ rẹ bá ti tẹ ẹ gbárùkù tí. látò báàgì àhàdá. ẹni tó bọ́ ọmọ lọ́wọ́ lónìí òun náà lè rí ìgbà lọ́la padà. ẹ lè jọ tán ẹ lè ṣọ̀kan àìṣọ̀kan yín ẹ ń kóyà ájà àwọn akálíkà inú sì ń bí wa sí yín ló ń bí wá sí yín ẹ̀ ṣọ̀kan àìṣọ̀kan yín ẹ̀ fi ń jẹ wá ń yà àmọ́ ìṣọ̀kan ń bí ikú bàbá ìran má gbà yìí inú mi dùn wọ́n ṣọ̀kan gbogbo wọn ni wọ́n ṣe wàsíìrì ní kọ́kọ́ náwó lérí bàbá wa mọ́mọ́ àgbà níjọ́ tó wà lérí ipò níjọ́ tí ò sí ń bẹ̀ mọ́ tíramọ́nì náà débẹ̀ òun náà gbà pé iṣẹ́ mi ni òun lọ́wọ́ náà títí tóbi débi tó dé ẹ ṣọ̀kan ọ̀rọ̀ tí wá sí yín nù kò sẹ́ni tó wúlò fún wa nínú yín kò sẹ́ni tí ò wúlò. kò ní burú fún gbogbo àwọn ọmọ Ìlọrin tó wà l'Ábùjá àwọn IDPU gbogbo wọn kóra wọn jọ àtàbújá wọn kónú bàálù tẹ̀lé òkú bàbá lè kó wọn wájọ wá gbogbo wọn
àtẹ̀tí ń ṣe PDP àtẹ̀tí ń ṣe APC gbogbo wọn ṣọ̀kan àjọ wà ní airport wọ́n ń bára wọn ṣe wọ́n gbàgbé ọ̀tẹ̀ ẹgbẹ́ bá ti ní ẹ̀wọ̀n ṣe nu ẹ gbàgbé ọ̀tẹ̀ ẹgbẹ́ ọ̀rẹ́ ọmọ ìlú ni ẹ ṣe ẹ gbàgbé ọ̀tẹ̀ ẹgbẹ́ ọ̀rẹ́ ẹbí ni ẹ ṣe ẹ gbàgbé ọ̀tẹ̀ ẹgbẹ́ ọ̀rẹ́ kí Ìlọrin ó lè dáa ó nítumọ̀ kéde tẹ̀ ń sọ pé kọkàn yìí ṣe bẹ́ẹ̀ ti wà lókè náà ẹ̀yin náà jábọ́ ńjọ́ kan o ẹ ṣètò fáwọn míì tó gòkè ẹ ṣètò fáwọn míì tó gòkè ọ̀sọ́rì láti rí bẹ́ẹ̀ Ìlọrin ẹ ní àwọn èèyàn lókè mọ́ wọ́n ń jára wọn bọ́ ni ẹ̀yin tẹ́ ń jáyàn bọ́hùn náà àwọn náà fowó kọ́ Ọlọ́run jẹ́yìn náà bọ́. Abdulsalami yìí tí tútó kẹyẹ tán. Nǹkan méjì mo sọ fún ọmọ nílẹ̀ àtọ̀ hákìd ọba wa ní Fúlàní orí àlùfúlàní ń bẹ̀ wúlẹ̀ kan. Ẹ máa bẹ́ẹ̀ máa nu ọ̀rọ̀ ẹ̀mí mi ń bẹ lára yín. Látọ̀ hákìd. Gbogbo ẹni tó olóòní bá sọ̀rọ̀ mọ́ lè bá sọ̀rọ̀. Ẹlẹ́kejì látù má bínú orí ara ẹni kankan mọ́ kí ló ń bínú sí wọ́n ló ń pè ní àbọ́lọ́hun àwọn yẹ́ ti mú nára mọ́ta rọ́bíkà náà nù kàsámúná dàrájá ẹ̀yin là ń di kéwú pín eríire kádàrá Ọlọ́run fi ń pè ẹ̀yin là ń fi ẹbí pé ìjẹ́ èèyàn àánú Ọlọ́run fi ń pè ọ̀wá lè takọ ẹni Ọlọ́run bá kún oore fún ẹ̀yin lẹ́yìn ń wo bíbí dídá Ọlọ́run ń wò ẹ̀yin lẹ́yìn ń wo ìran ìbẹ̀rù Ọlọ́run lọ́lọ́run ń wò má bínú yàn mọ́. Kí ni pípí adéfà tiẹ̀ náà fún ọjọ́ òní? Sọ ń kírun báyìí. Àwẹ̀ ló dé yìí, ó fi ṣàánú yẹn ni àwọ̀ fi pa àwọn èèyàn lẹ́kún. Ẹbí ń tú lọ́wọ́ rẹ̀ ni àbẹ́bí ń tò. Kí lè rò rẹ̀ sáwọn jàmáà tó ń kírun fún? Pípí adéfà wá sí ọdún ní fẹ́yìn àfọ̀hún wá sí, talẹ̀ tó fẹ́ bú. Ẹ̀yà fọ́ ní fatiwa wọlé tún bẹ́ gbé wá ní ọdún yìí ní àwẹ̀ ọdún yìí. Kí lẹ tún bẹ́ sọ pé a jẹ? Kí lẹ bẹ́ sọ pé a mu? Kí àwọn wọlé tún bẹ́ sọ pé a kà? Kí ni pípí arẹ́sà tẹ̀fsírì yín? Wọ́n sí alẹ́ inú àwẹ̀ ọdún ní talẹ́ fẹ́ fi bú níbi. Ibi rédíò tó ti sponsor yín àti ibi tẹlifíṣàn èèyàn mélòó lẹ fẹ́ yẹ̀yẹ́. Sọ bẹ́ẹ̀ tí ìbàjẹ́ tọdún yìí kó tọdún tọ́ lọ ni. Àbẹ́ ìtẹ̀ sọ kùlẹ̀ ìdá ní last year lẹ́tọ́ bẹ́ẹ̀ ṣe lọ́dún nù. Kẹ́kùn bẹ́ẹ̀ sì jẹ́. Kẹ́kùn ba ìwà rẹ̀ jẹ́. Kẹ́kùn bà ló jẹ́. Kẹ́kùn bá àwọn àbá jẹ́. Àbẹ́ tún sọ̀rọ̀ orin lóko mi wọn tún ni wọ́n dé àbẹ́ náà wọ́n máa wé oríṣiríṣi. Atẹ̀dúró nẹ́ẹ̀sà kìlìkúlìkì ìfàsák. Tẹ̀fẹ́ tí wà ayé ba ìwà tiwa jẹ́ ni. Àbí káwọ́ tí wà rẹ̀ wá tún ti ń ṣe. Atẹ̀dúró nẹ́ẹ̀sà kìlìkúlìkì ìfàsák. Ẹ̀jú àní ìsànù kàlí sí ní ìyàtà. Ìnáwó ni yàtọ̀ tó bó kí ìbáṣtòtè. Ìparí wá sí ìmísí ni pé kàlí sí ní ìyàtà. Ẹ̀jú àní ìsànù kàlí sí ní ìyàtà. Ramadan ọdún yóò tó dé lè fọ ọkàn rẹ mọ́ májọ bá olérí rògbò. Kàlísì ni ìyàtá. Lè fọ ọkàn rẹ mọ́ májọ bá oníbi ìwàkiwà. Kàlísì ni ìyàtá. Lè fọ ọkàn rẹ mọ́ májọ bá oníbi iṣẹ́kíṣẹ́. Kàlísì ni ìyàtá. Bá níyàn rẹ bá ti da ọlọ́wọ́n gbà wẹ̀rẹ̀.
Kàlísìnìyàtà ìnàmà níyàtò tó bọ́dí máa sọ̀tẹ̀. Ìnàmà níyàtò tó bọ́dí máa sọ̀tẹ̀. Àníyàn rẹ ní ojú èmo ti rí láyé àti níwájú Ọlọ́run. Bí àníyàn rẹ ọba tó wá dáa, àṣírí rẹ ó tú sábúrú. Báníyàn rẹ bá dáa, àṣírí rẹ ó tú sí rere. Báṣírí bàbá Imam àgbà ti tú sí rere. Subhana ma lam ya'lam. Àgbà ìwé ìlú. ولا يملك الواصفون صفته سبحان ربك رب العزة